Àwọn ọba ilẹ̀ Yorùbá wọn kì í ṣe aláṣẹ ìkejì òrìṣà mọ́ o. Àwọn olóṣèlú àwọn ni aláṣẹ ìkejì òrìṣà. Ẹ dìde, ẹ jókòó. Àwọn ọba ayé àtijọ́ wọ́n ní oògùn abẹnugọ̀ngọ̀ lọ́wọ́ tó jẹ́ wípé ẹnikẹ́ni tó bá fẹ́ rí irú wọn fín wọn kì í fi àyè gba irú àrífín bẹ́ẹ̀. Tó bá jẹ́ wípé ní ayé àtijọ́ ni irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ìṣẹ́yìn níbi tí olóyè Ọbásanjọ́ ti sọ wípé kí àwọn ọba kó dìde dúró kí wọ́n tún jókòó tó sọ wọ́n di ọmọ ẹ̀kọ́ṣẹ́ sójà tó sì ń pàṣẹ ẹ dìde ẹ jókòó fún wọn. Tó bá ṣe pé láyé àtijọ́ ni kò ní lè yí sẹ̀po tàbí kí ahọ́n rẹ̀ kó yọ kó kanlẹ̀, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mọ́ nítorí pé àwọn ọba ilẹ̀ Yorùbá wọn ò ní oògùn kankan lọ́wọ́ mọ́. Orílẹ̀-èdè Yorùbá ní iyì àti ẹ̀yẹ pẹ̀lú àpọ́nlé pàtàkì ló ti lè wà fún àwọn ọba káàárọ̀ oòjíire bí kì í ṣe lábẹ́ orílẹ̀-èdè Nàìjíríà. Ipò ọba kò ju títí àwọn olóṣèlú lọ. Àwọn ènìyàn kan ń bú olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ní nǹkan tó wà nínú ìwé òfin ní Àrẹ̀mú Òkìkí Ọlábàbá Àyàbọ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ tẹ̀lé, ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ ó máa ń dàbí ìsọkúsọ ni o. Nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà, alága ìjọba ìbílẹ̀ ìyẹn local government chairman ó ju ọba local government rẹ̀ lọ, ká tó wá sọ wípé gómìnà tàbí ààrẹ. Pẹ̀lú ọ̀rọ̀ tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ yìí, àwọn ènìyàn kan wọ́n ti ń bu ẹnu àtẹ́lù, wọ́n kàn ń bu lásán ni. Nǹkan tó wà nínú ìwé òfin ló tẹ̀lé. Bí Yorùbá nation ò bá wá sí ìmúṣẹ, yẹ̀yẹ́ àti àbùkù tí àwọn orí adé wa yóò máa kàn bí ìgbà tí màálùú bá kàn wọ́n gbìn lọ́dọ̀ àwọn olóṣèlú Nàìjíríà nìyẹn o. Ẹ̀yin ènìyàn tí ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ yìí, ẹ sọ fún mi, olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ kò di ipò òṣèlú kankan mú mọ́ báyìí. Ó sì pàṣẹ fún àwọn ọba tí amọ́sá wọ́n sì mú àṣẹ rẹ̀ ṣẹ lójú ẹsẹ̀. Ká tó wá sọ yìí pé gómìnà tó wà lórí ipò tàbí ààrẹ orílẹ̀-èdè tó wà lórí ipò. Tó bá jẹ́ wípé gómìnà tó wà lórí ipò ni tàbí ààrẹ, ó lè pàṣẹ fún àwọn ọba wọ̀nyí wípé kí wọ́n máa fi àyà wọ́, wọn ò sì gbọdọ̀ má ṣe bẹ́ẹ̀ nítorí pé ipò olóṣèlú ó ju títí àwọn ọba lọ nínú ìwé òfin. Àwọn ọba ilẹ̀ Yorùbá wọ̀nyí gan-an ó yẹ kí wọ́n fọwọ́sowọ́ papọ̀ kí wọ́n sì wá gbogbo ọ̀nà bí orílẹ̀-èdè Yorùbá yóò sì wá sí ìmúṣẹ. Ṣùgbọ́n o, àwọn gan-an ni ọ̀bàyéjẹ́ àti ọ̀dàlẹ̀ tí wọ́n ń ṣe kúbẹ́kúbẹ́ tẹ̀lé àwọn olóṣèlú nítorí ohun tí wọ́n ó jẹ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ wọn wá fẹ́ dàbí Ísọ̀ tó ta ogún ìbí rẹ̀. Bí orílẹ̀-èdè Yorùbá kò bá tí ì wá sí ìmúṣẹ, tàsọgbọnnu kọ́ o. Irú àbùkù tí àwọn orí adé ilẹ̀ Yorùbá yóò máa kàn lọ́dọ̀ àwọn olóṣèlú wa nù o. Pẹ̀lú ìwòye àwọn amòye, wọ́n ní àbùkù tí Ọbásanjọ́ fi kàn wọ́n yìí ó jẹ́ kékeré, èyí tí sì tún bọ̀ wá yóò tún lágbára jù báyìí lọ nítorí wípé àwọn olóṣèlú wọ́n ní agbára púpọ̀ nínú ìwé òfin ju ọba kọba lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọba kò lè yọ gómìnà ní ipò, ṣùgbọ́n gómìnà lè yọ ọba ní ipò tàbí kó rọ̀ ọ́ lóyè. Bí olóṣèlú bá gbé ẹsẹ̀ lé owó oṣù ọba, àbùkù ti dé, bẹ́ẹ̀ ni ẹ̀sín dé bá irúfẹ́ ọba bẹ́ẹ̀. ń gbọ́ ta ni ó jura wọn lọ nínú àwọn olóṣèlú àti àwọn ọba ní orílẹ̀-èdè Nàìjíríà? Ṣe bí ẹni tó bá ń fúnni lówó tó ń fúnni lóúnjẹ òun lọ̀gá ẹni. Olóṣèlú ló ń sanwó oṣù fún àwọn ọba àti àwọn ìjòyè. Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ àti ojútùú sí ìṣòro títàbùkù àwọn lọ́balọ́ba wa nílẹ̀ káàárọ̀ oòjíire bí. Ọ̀rọ̀ rẹ o, ẹ̀yin náà ẹ ronú sí i.